káàkiri gbogbo ibi tí ẹ ti wò wá ẹ káàsán àkúrédè àsìkò yìí ní Nàìjíríà l'Amẹ́ríkà London àti gbogbo ibi tí ọjà ètò yìí bá dé. Ètò yìí náà ni a máa ń pè ní nǹkan bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ ní ilẹ̀ dúníyàn. Lónìí ìrànlọ́wọ́ wo àgbáyé kì í ṣọmọ Nàìjíríà nìkan, ìrànlọ́wọ́ ọkùnrin, ìrànlọ́wọ́ obìnrin, ìrànlọ́wọ́ ọmọdé, ìrànlọ́wọ́ àgbàlagbà ni a bá wá sọ́dọ̀ yín. A fẹ́ kí ẹ ran ọmọ wa yìí lọ́wọ́. Orúkọ ọmọ náà a máa jẹ́ Abdulahi Alia, ọmọ ọdún 5 ni. Ǹjẹ́ kí ni ohun tí ó ṣẹlẹ̀ sí Alia? Kí ni ohun tí ó mú màmá ẹ̀gbẹ́ wá bá gbogbo èèyàn ọmọ Nàìjíríà àti gbogbo èèyàn lágbàáyé, pàápàá ẹ̀yin tí ẹgbẹ́ èdè abínibí wa Yorùbá? Àwọn tí wọ́n sì láǹfààní láti gbọ́n kẹ́ bá rí ẹni tí ó bá lè bá tu fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín láti lè fi mọ ohun tí arábìnrin fẹ́ gangan. Inú wa dùn púpọ̀ láti lè mú ọmọ yẹn náà wà ní ipò ẹni tí a lè ṣe dáadáa, tá lè ṣe déédéé, tá lè gbé ìgbé ayé tí àwọn ẹlẹgbẹ́ ń gbé. Ǹjẹ́ kí ni ohun tó ṣẹlẹ̀? Ẹ mú kalẹ̀ tó wọ ẹmú ti ọmọ, ẹmú ti àìkú ti ṣe baálẹ̀ tọrọ. Ẹ máa bá a kálọ. Ìyá wa, orúkọ ẹlẹ́kọ̀ọ́ yẹn mà. Ẹ káàsán. Orúkọ tèmi ni Alia Sherifat kí ni mà? Abubakar. Ọmọ tẹ gbé dání kí lorúkọ ẹ? Alia Abdulahi. Ó tó ọmọ ọdún mélòó? Ó ti tó ọmọ ọdún 5 sá. 5. Kí ni nǹkan tó ṣe Alia? Nígbà tá a ti bí kò ní ilé ìyàgbẹ́, ojú ara obìnrin ẹ̀ ló máa ń bá yàgbẹ́. Kò ní ihò tí ìgbọ̀nsẹ̀ máa ń gbà jáde sójú ara ló máa ń bá yàgbẹ́. So ijú ara yẹn náà wá kéré, ó máa ń táìtì fún láti yàgbẹ́. O lè má ṣègbọ̀nsẹ̀ fún oṣù 3. O lè má ṣègbọ̀nsẹ̀ fún bí oṣù 6. Bó bá máa ṣe díẹ̀díẹ̀ báyìí ló kàn máa jábọ́. Even nǹkan tó bá ń jábọ́ yẹn gan, ẹ̀jẹ̀ gan lè máa tẹ̀lé ńgbà míì. Torí pé agbára àti ipá ló fi ń ṣe. Tó bá yà tán, tó bá kíkiní ló máa drop o, ó kàn máa wíìkì ni. Ẹ ló mà ìgbà tó wá ṣẹlẹ̀ báyìí, kí ni nǹkan tẹ́ ẹ ti ṣe? Níbo lẹ ti rìn sí? Ilé ni mo bí sí, so kò wá sí owó lọ́wọ́ èmi àti dáàdì ẹ̀ ńgbà yẹn. So a ní láti gbé lọ sí hospital kan ní torí ọmọ Ìlọrin ni. A ní láti gbé lọ sí ọmọ Ìlọrin ní náà ní ọkọ mi. ọkọ ọmọ Ìlọrin lọkọ yín àbí? Ok, but ìlú wo lẹ ń gbé gan? Abẹ́òkúta ni mo. Abẹ́òkúta lẹ ń gbé, lẹjọ ń gbé àbí? Oya, mo ń gbọ́ yín. Bó wà kí ni nǹkan tẹ́ ẹ ṣe? So mo wá gbé lọ sí center gbòòrò, wọ́n máa pè hospital ní center gbòòrò. Ó wà ń lọrin bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni. Bí mo dẹ̀ ṣe gbé débẹ̀, wọ́n bá ní pé wọ́n bá transfer wa lọ sí general hospital. Bọ̀ nígbà yẹn wọ́n á ní pé ká lọ mú owó tó ń dárúkọ fún wa yẹn ti pọ̀ jù. Nígbà náà lọ́hùn. So kò sí agbára. Èmi wá ń ní pé tọ̀ màá ṣá lọ máa ṣiṣẹ́, gbogbo iṣẹ́ tí mo bá rí aṣáfitu owó jọ, bọ̀ agbára ò gbé. A gbìyànjú títí owó yẹn ti pọ̀ jù, agbára ò gbé. Bọ̀ gbàtẹ́ ó tọ́ ọmọdún mélòó ń gbà náà lọ́hùn? Nígbà tẹ́ kọ́ gbìyànjú yìí. Tí mo kọ́kọ́ gbìyànjú yẹn, ó kọ́kọ́ wà níbi ọmọ 41 days. 41 days. Ọmọ ọjọ́ 41 nígbà yẹn. Báyìí a ṣe láti ọjọ́ 41 ti di ó pọ̀ ọmọdún 5. Àwọn ìyànjú mi náà lẹ ti gbà. A ti gbìyànjú lọ́pọ̀lọpọ̀. Àwọn èèyàn bíi àbúrò mi ló tiẹ̀ gbìyànjú tó ní pé mo ti dákẹ́ púpọ̀, pé yẹ ká fi ojú tìlà, pé ká gbé lọ sí hospital tó bá máa ṣe sí. Ṣègbà tá a ṣàgbé lọ sí hospital, wọ́n sọ fún wa pé ó máa pass through 3 surgeries. Ok, ìyẹn iṣẹ́ abẹ 3 ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni. So wọ́n ti kọ́kọ́ ṣe yẹn nísìn àti ná almost 1.2 million láti ná fún 4 surgery. Ó dẹ̀ sì kú 2. So 4 surgery yẹn kí ni nǹkan tó ṣe fún? Wọ́n gbé ìfun ẹ̀ jáde ni síbi tó máa ń bá yàgbẹ́. Ó wà níbi ẹ̀gbẹ́ ìkùn ẹ̀ báyìí. So ibẹ̀ ló máa ń bá yàgbẹ́. Even gan kò lè lọ school mọ́ bó ṣe wà yẹn. Kò lè lọ léèwé mọ́. So nǹkan tí gbogbo ẹ̀yin tí ẹ ń wà káàkiri àgbáyé, ohun tí arábìnrin ń gbìyànjú láti sọ fún wa ni pé ìfun ọmọ yìí ìta ló wà báyìí. Ní àbá láti fi hàn yín torí pé wọ́n pe kéèkan ní child right, èyí tí ẹ̀kọ́ lẹ́ta wáyé tí ó takò kò ṣe gbé sàfihàn láti wò. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wo ọmọ yìí o, wọ́n daṣọ bo ní o. Nǹkan tó yẹ kó wà nínú abo onú lọ́hùn, ìta gbangba ló wà. Ṣùgbọ́n àwọn onílé mú wá sí ojú ìwòran yín. Ní báyìí tí wọ́n ti wá ṣe iṣẹ́ abẹ àkọ́kọ́ tó ti gbé ìfun àti kéèpé kejì náà. Ìfun méjèèjì tó wà wọ́n ló ti wà ń ta báyìí. Ìfun tó wà ń ta yìí ọjọ́ mélòó, oṣù mélòó bọ̀rọ̀ fi wà ń ta táfi dá padà sí kó wà? Wọ́n ní kò gbọ́dọ̀ ju oṣù 3 lọ torí infection. Kó má bàa tún lọ káìsàn bá. Torí kò sí bí èèyàn ṣe fẹ́ protect ọmọ náà máa ṣeré. Ṣó tiẹ̀ ń lè ṣeré báyìí? Ó ṣeré díẹ̀díẹ̀ bọ̀ kó má lọ fi ọwọ́ ìdọ̀tí, kó má tún lọ fi kàn. Lọ fi kàn. Ó ti tó lẹ́yìn ìgbà tó ṣe nísìn
àti rọ́ọ̀ṣẹ̀ lọ sọ tútù padà bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta. Kásá ní báyìí tó wá rí báyìí kí ni ìkejì tẹ máa ṣe? Bẹ́ẹ̀ ni ìgbà yẹn ìkejì tán fẹ́ ṣe yẹn sà, ibẹ̀ náà ti máa dá ojú ihò ilé ìgbẹ́ sí ìdí ẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì yẹn báyìí. Ẹlẹ́ẹ̀kejì. So ẹlẹ́ẹ̀kẹta ló máa ṣe wá gbé kinní yẹn wọlé padà. Wọ́n máa dá padà síbi tó yẹ kó wà, àwọn àrùn padà, àwa lè lọ sí skul padà, a lè máa ṣe bí àwọn ẹlẹgbẹ́ ẹ̀ ṣe ń ṣe padà. Tó ti ẹ̀ ń sọ̀rọ̀. Ó sọ̀rọ̀. Ó ń ṣe dáadáa, ó ń ṣeré, ó ń ṣe gbogbo ẹ̀. Ó dẹ̀ wà active. Ìwé kíláàsì wo ló wà báyìí? Ó wà ní primary 1. Primary 1 ló wà báyìí. Yes sir. Skul wo ló ń lọ? Kíní Ìjẹ̀bú àti Ìjẹ̀bú ni mò ń gbé tẹ́lẹ̀. Okay. So Mercy Kid náà máa ń pe school yẹn. Mercy Kid ní Ìjẹ̀bú wo ń bẹ̀? Ìjẹ̀bú Òde. Ìjẹ̀bú Òde. Tá bá ní gbogbo àti wá ńlá àti tún láǹsì báyìí pé iṣẹ́ abẹ kìíní ti lọ ẹ ti ná bí 1.2 million. Now ó kù 2 stages. Yes sir. Àti ìkejì àti kẹta tí wọ́n á dá tá a lùdí tá a dá ìfun àti tibí padà síbẹ̀ tá a lè ṣe dáadáa bí èlò gan ni ẹ nílò. Ìgbà tí a padà lọ bèrè lọ́dọ̀ àwọn dókítà pé bí èlò ló máa kọ́ọ̀sì wa wọ́n ṣàníkà lọ wá bí 2.5 million wá. 2.5 million wá. So yàtí yẹn kò tún sí pé bí ẹ máa náwó kankan míì mọ́. a tún máa náwó pé ìyẹn náà kọ́kọ́ gangan ni ṣé wọ́n kọ́kọ́ 2.5 million yẹn mà ẹ jẹ́ ká là dáadáa o torí mọ̀ pé gbogbo àwọn tó ń gbọ́ wáyé pẹ̀lú ògo Ọlọ́run àlùbáríkà ànábì lórúkọ Jésù ẹni tí ó dìde aláàánú kan ṣoṣo ta ní ó tán àbókù ta náwó ọ̀rọ̀ sí ọmọ innocent child kò mọ òun tiẹ̀ tó ń juwọ́ sí kámẹ́rà òun ò mọ̀ nǹkan kan òun ṣeré tiẹ̀ ní tá a dìde pẹ̀lú ògo ọlá àbámi tàrí ẹ̀ sí àgbọ̀ bí ò tí ì darapọ̀ mẹ́tò yìí ẹni tá a sọ fún tá a bá ṣí ẹ̀fẹ́ ni náà tá a fi ṣàánú yín ọlá àbámi ràn sí so pẹ̀lú 2.5 million tẹ̀sán àbí 3 million ká pàdé ṣé àti second stage àti third láàyànjú gbogbo ẹ̀ ṣá tó òun náà ni ẹ ti gbọ́ ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń wá káàkiri àgbáyé èmi àmọ́ ní máa ní nǹkan ń bẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ nílé dúníyàn ṣùgbọ́n ju gbogbo ẹ lọ ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà ni ìkejì rẹ o ọmọ kékeré jòjòló yìí Alia Abdulahi ẹni ìkejì tiwa ni tí ó nílò ìrànlọ́wọ́ báyìí wọ́n ní ikùn ọmọ ẹ nǹkan tó yẹ kó wà nínú wọn ti gbé síta báyìí ṣùgbọ́n kò ṣeé fi hàn aṣọ náà dàbò tá a bá ní kí n sẹ̀ǹgẹ̀rẹ̀ kí ní ìsísàlẹ̀ díẹ̀ ẹ máa rí pé ibi aṣọ yẹn gan wọ́n rọra wú olówù yìí ẹ má ka olówù tẹ olówù yìí so ju gbogbo ẹ lọ ohun tó fẹ́ náà ni ìrànlọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ ìlú Ìlọrin bẹ̀rẹ̀ látòrí gómìnà Abdulrahman mo mọ̀ pé pẹ̀lú ẹ̀yin náà àwọn èèyàn yín àwọn tó jẹ́ tó ń bá yín ṣiṣẹ́ àti gómìnà pàpà wọn á láǹfààní láti wo ètò yìí kọ́lọ́n jẹ́ kí wọ́n lè wò kọ́lọ́n jẹ́ kí wọ́n lè rí ẹni tí àfiṣọ́ tí wọ́n á fi rí kọ́lọ́n kó bá pàṣẹ kọ́lọ́n jẹ́ kó lè wò ẹ dìde ìrànlọ́wọ́ sí ọmọ yìí ẹ dákun gbogbo ìjọba ilẹ̀ Yorùbá gbogbo ìjọba Nàìjíríà gbogbo àwọn tí Ọlọ́run bùn tọ́lọ́run ṣàánú fún tí wọ́n fẹ́ràn ọmọdé tí wọ́n nígbàgbọ́ pé ọjọ́ ọ̀la Nàìjíríà rè kan lára àwọn ọjọ́ ọ̀la Nàìjíríà rè o ẹ jẹ́ ká ràn àwọn ènìyàn lọ́wọ́ iṣẹ́ ògùn lẹ́yìn ṣe náà. trader ni mi teacher ni mo kàn manage ní school kan tẹ́lẹ̀ ni gbàgbà tí mo rí pé owó wọn ò ṣe. ẹ wá bẹ̀rẹ̀ sí ṣe káràkátà olùkí lẹ̀ ń tà. ọkàn wórobo bíi bisikíìtì sweet. ẹni tó ń ta bisikí tó ń ta wórobo láàárín àkókò 3 million kalẹ̀ láti fi tọ́jú ọmọ tó kò sí wọ́n ní tẹ̀tẹ̀ ìpòpá bí ó ń dè lọ́rùn kálukú àbí tiẹ̀ lábẹ́ àsìkò tẹ́ni tí ò ní ṣùgbọ́n nítòdodo ọ̀kan jù kan lọ kí ọba mi aláwòrábí kó dùn kálukú wánú ẹ dákun ibi tí ẹ lè fi owó ṣọwọ́ sí orí àkáǹtì tẹ́ fi ṣọwọ́ náà láti àtẹ̀sí ojú ìwòran yín bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ tún fẹ́nu pé káwọn èèyàn gbọ́ ẹ fẹ́nu pé. ẹ ṣe gbogbo ọmọ Nàìjíríà mo dúpẹ́ lọ́wọ́ yín o ọ̀nà gbàrí yín ò ní dí o àánú ọmọ dìde fẹ́yìn náà ẹ ní dààmú lórí ọmọ o ẹ ní náwó ìbànújẹ́ lórí ọmọ yín pẹ̀lú ògo Ọlọ́run account number ọmọ yẹn ní Abdulahi Alia Okikiola 0170128709 lẹ́ẹ̀kan sí 0170128709 ẹ ṣé mo dúpẹ́ púpọ̀. tó èyí náà ni mo tún fi àsìkò ike sí olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Èkó ń bí pàápàá igbákejì ẹ̀ arábìnrin Fúnkẹ́ Akíndélé mo mọ̀ pé ẹni tí ó fẹ́ràn ọmọdé ni wọ́n bẹ́ẹ̀ ni mo pe Ọlájídé Jàǹdọ̀ náà gbogbo yín pátá ni aké sí àti gbogbo ẹ̀yin olóṣèlú ẹ̀yin ọlọ́dọ̀ ni ẹ̀yin èèyàn dáadáa ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ jẹ́ ká ran ọmọdé lọ́wọ́ ẹ jẹ́ ká ṣàánú Alia kó náà jẹ́yàn kó náà kó lè live like normal human being wọn ló sì gbà fún wa a ò ní fi rú eléyìí
a ò ní fi gbà o ọlọ́run ọba ọlọ́jọ́ òní á bá mi bu òróró ìtura sí gbogbo ibi tí ara ti ń ta kálukú lẹ́sẹ̀ kò ní ju báyìí lọ láti tẹlifíṣàn wa lórí fún àwọn ọmọ Yorùbá Adéròmú Kazeem ní orúkọ tèmi ọmọọba ní Sàárẹ̀ Olú ẹ ṣeun tí ẹ ń wò wá ẹ ṣeun tí ẹ ń tẹ́tí sí wa.